Ominú ló kọ mí mo bá ṣe ń ṣàtúnkà ohun tó ti ṣe déédéé rí. Ó bani lọ́kàn jẹ́ bí dúníyàn ti ń sọ̀rọ̀ àná di bá mi. Lágbájá òun tàmẹ̀dù lẹ́jọ́ jẹ léréwé. Wọ́n dìjọ ṣòwò pọ̀ tẹ́nìkan ṣọ́ọ̀tì. Ìkùnsínú díẹ̀ ló dé tọ́rẹ ọjọ́ sì dẹni burúkú. Tàmẹ̀dù wí burúkú rẹ̀ títí tí kò rántí ọjọ́ tó ṣe lóore. Bó tiẹ̀ sórí ọjọ́ kan ni ìròyìn bá ṣe déédéé. Àbí dáadáa ìṣẹ́jú kan àwíjàre ìbátẹ́wọ̀n. Ayé ẹ̀fẹ́nu Tunmiṣe ẹnu làwòdì fi ń tún yẹ rẹ̀ ṣe. Ayé ẹ̀fẹ́nu Tunmiṣe ẹnu làdìẹ fi ń tẹ̀yìn rẹ̀ tó. Ènìyàn pẹ́ gbàgbé oore ìṣáájú. Ìrí tán gbà léwúrẹ́ bá kọ̀yìn sá fún ni. Kóòrí ó máa lọ títí nígbọ́kànlé ọmọ èèyàn. Ẹ̀wẹ̀ ni tó dáa jù nínú ẹgbẹ́ tó mú sí òòjọ́ lájìmúná. Tó gbéṣẹ́ oníṣẹ́ lérí ìjà gbẹgbẹ́ lọ. 111 ló ṣe lóṣùwọ̀n ìṣe déédéé. Bí wọ́n ti ń gbóríyìn fún iṣẹ́ akin lẹ́ni tó ṣiṣẹ́ tó kájú òṣùwọ̀n tó lọ́rìn. Ènìyàn lè dáadáa kó má kù síbì kan ọ̀kan tó kù nínú 100 ìníṣà ìpínlẹ́jọ́. Ìjó bá ṣàṣe bíntín ló mọ̀ bọ́tà ti gbilẹ̀ tó nú ọ̀rẹ́. Lórí orin ìbàdàn ẹ̀tẹ́ létí ọmọ adarí wọn rán. Ayé ẹ̀fẹ́nu Tunmiṣe ẹnu làwòdì fi ń tún yẹ rẹ̀ ṣe. Ayé ẹ̀fẹ́nu Tunmiṣe ẹnu làdìẹ fi ń tẹ̀yìn rẹ̀ tó. Ẹnu táyé fi sọ pàdé gun náà tó fi ń pàdé ògùn mọ́. Ẹni fẹnu bàtẹni jẹ́ ti lóró ẹni nínú tẹ́lẹ̀ ni. Ẹni ní ìwúlò lọ́dọ̀ lọ́mọ aráyé ó súnmọ́. Torí ẹni mọ̀nà látẹ̀lẹ̀. Tó bá yí bí rí tẹ́ni mọ̀ ṣe ò mọ̀ ṣe mọ́. Ìgbà ìwúlò ẹni bá pọn ẹni rò wọ́n dẹ ní àròpin. Ayé ẹ̀fẹ́nu Tunmiṣe ẹnu làwòdì fi ń tún yẹ rẹ̀ ṣe. Ayé ẹ̀fẹ́nu Tunmiṣe ẹnu ládìẹ fi ń tẹ̀yìn rẹ̀ tó. Bí o bá jí lójúmọ́ gborí mú kí o gborí wíjọ́. Láàjì oró tó bẹ̀lẹ̀ dá ṣàṣàrò. Ìgbé ayé ń wí tẹni dé ẹ̀sìn òde bẹ́ẹ̀. Ìyọnú ẹ̀dá ni mo fẹ́ wọn lọ́kàn ìbàjẹ́. Ẹ sọ̀rọ̀ mi níre òun léjìká àbùkù. Ẹ ròyìn mi dáadáa ẹ gbáṣọ iye wò mí. Ayé ẹ̀fẹ́nu Tunmiṣe ẹnu làwòdì fi ń tún yẹ rẹ̀ ṣe. Ayé ẹ̀fẹ́nu Tunmiṣe ẹnu làdìẹ fi ń tẹ̀yìn rẹ̀ tó.